المال للإنسان فتان. gbogbo jama ẹgbẹ́ Allahu Akbar. الله ẹ أكبر. máa ń gbé ọlọ́run tóbi ẹ̀dá fún. من جاء بالمال. wọ́n bàbá ẹlẹ́kẹ̀jì kí n mọ̀ wé sí táìmù bàbá mẹ́rin mo ní mo fẹ́ dákọ̀. Bẹ́ẹ̀ni. kí n dákọ̀ méjì bẹ̀ kì í mo sì ní kábíyàn ó respect nǹkan mẹ́ta. àwọn Yorùbá ń gbádùn náà gbádùn yìí. torí àyè respect nǹkan mẹ́ta yìí bàbá mi bá sùn ó ń kó bá gbogbo wa. nínú mẹ́rin ẹsẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan. ẹlẹ́kẹ̀jì al-ilmu ìmọ̀ta ní nǹkan bó la ṣe ń lò bó la ṣe kọ́ wá bó la ṣe ń lò. wọ́n lo ìmọ̀ rẹ lọ́nà sí ọ̀dà o. gbogbo àfa tó bá jẹ́ àfa abú kò sì sí àfa abú nínú Al-Qur'an. bẹ́ẹ̀ni. gbogbo ènìyàn yóò tẹ́ bá rí tó bá sọ orí ibú ní Al-Qur'an wọ́n gbé wá láti ilé wọn ni. ilé wọn náà ti lórí ikú o. torí gbogbo nǹkan tẹ́lẹ̀ wọ́n bá ṣe láì kọ́ ẹ̀kọ́ máa consider Al-Qur'an. ó ní tọ́ àmọ́ anzalna alayka Al-Qur'an nípa wá lórí ibú wa orí ibú ò sínú Al-Qur'an gbogbo àfa tó bá sọ orí ibú gbé wá láti ìran rẹ ni. Allah. ẹ jẹ́ kó torí aṣáájú ẹ̀dá Muhammad. gbogbo àwọn àfa àbọ̀ ń bá wa wí àwọn àfa pé tí n bá fi agbádá mi kéé tí agbádá rẹ gan ọ̀daràn ìwọ má jẹ́rú àfa àbánilẹ̀ nítorí fi máa ń ṣe ń gọ̀dá torí náà wọ́n bí ọ pé kí ló fi máa ń ṣe. ẹlẹ́ẹ̀kẹta al-mu'amala ìbára ẹni ṣe gan bàbá mi ọlọ́run wájú ìbára ẹni ṣe gan ọlọ́run ó bí wa. bàbá alágbọ̀n ní gbogbo ẹ̀ ayọ̀dé bẹ̀. bóò ni ọlọ́run bóò ló ṣe ń ṣe láàrin mọ̀lẹ́bí bóò ló ṣe ń ṣe láàrin ọ̀rẹ́ láti gbogbo bóò ló ṣe ń ṣe. bàbá wa kan bẹ tí wọ́n bá ní ẹ̀dá wọlé ọlọ́run o wọ́n là ń gbọ́. báyìí máa wọ́n ní ẹni ẹ̀dá wọlé ọlọ́run wọ́n là ń gbọ́ owó tí wọ́n bá wá ní wọ́n á máa ha kí fáwọn èèyàn. Allah. wọ́n á máa wá kí fáwọn èèyàn. tọ́wọ́n bá tó wá kú wọ́n tó mú lọ mọ́sálásí. Allah. tẹ́gbẹ́ wá bí wọ́n lè rè pé adúrò owó ìrẹ́kùn kọ́ hánà ẹ wá wo ìyàfi mọ́sálásí ó ní ilé ọlọ́run méjì ní bẹ́ẹ̀. ilé ọlọ́run méjì. wọ́n á ní ẹ̀dá gangan ilé ọlọ́run àkọ́kọ́. àkọ́kọ́ nìyẹn. máa ń jáde bí límọ̀ lẹ́nà sùkọ̀ tí bàtà. bàbá aláwájú bàbá wa wà ní wọ́n ní ilé ọlọ́run méjì ní bẹ́ẹ̀ àwa igan ilé kan ní wa ẹ̀mí tí ń gbénu ọlọ́run ni so ilé ọlọ́run lélẹ́yìí àwa ilé ọlọ́run yẹn ti ń wó lọ tàbí tí ò jẹun tàbí tí nǹkan ń ṣe àwa kò fẹ́ mú lọ ìta kọ kèétí ìkẹta fún ara ẹni. ilé ìwà lílẹ̀ ìsàní fàtánù. ilé ìwà lílẹ̀ ìsàní fàtánù. ẹlẹ́ẹ̀kẹrin wọn náà ní káta ìbípọ̀ arahim ẹbí mọ̀lẹ́bí ṣe pàtàkì tí gbogbo wa máa gbọ́ mọ̀lẹ́bí ṣe pàtàkì ọlọ́run lọ́mọdé ọmọ mi ti wálé kan. òkú lọ sáájú ẹ̀rọ ní ìjọ. wọ́n á máa pòwe òkú á máa ṣáájú ẹbí jọ sọ́jà bẹ́ẹ̀ kókó ẹ̀ máa ṣáájú ẹbí jọ. kí ló dé tí ilé ṣíṣe ò ṣáájú ẹbí jọ kí ló dé tí mọ́tò rírọ̀ ṣáájú ẹbí jọ kí ló dé tí ìyàwó à ń ṣe ìyàwó tí ò ṣáájú ẹbí jọ wọ́n ní gbogbo òkùnkùn bá kú náà láwọn ṣáájú ẹbí jọ ẹ má jẹ́ ó wáyé ànábì ọ̀fẹ́ ọlọ́run fọwọ́ sí aṣáájú ẹ̀dá Muhammad ó wà lọ́dọ̀ àṣàbí ó ní ìyàkú mínà kó dìde láàrin wa ó ní tani ó ní kọ́ọ̀tù kò bá ẹ má má kó wọ̀ tàbí pọ̀ ó ní kó dìde láàrin wa ọkùnrin ká bá dìde ọba lọ sàgbó sí olùpadà dé ànábì ni mo ní kẹ́ tí ọba dàbí pọ̀ kó jáde láàrin wa ó sì dìde ó ní hẹ́ ó ní mo lọ búra fún ọmọ ìyá mi bá àtijọ́ sí mọ́láyé wọ́n ti sọ bí wà nábì ṣe sọ pé gbogbo ẹni yóò tí ọba dàbí pọ̀ láyé kò ní wà ní náà ó lóun wá ronú ara wọn pípọ̀ lọ bọ́ ọmọ ìyá wọn kó wọ́n ṣàtúnṣe. Aki ìhùkọ́tò lórí mo bẹ́ẹ̀ mi yẹn kí bàbá níta mi yẹn ti lọ. ìdáṣẹ́ ìkànnì sàpàtà. ẹ jẹ́ kó sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. ẹ jẹ́ kó ẹ jẹ́ wíwẹ̀ dáadáa. sallallahu alaihi wasallam. bàbá wa rẹ̀ nǹkan mẹ́ta tẹ́yìn gbọ́dọ̀ respect rẹ o. bẹ́ẹ̀ yóò bá respect nǹkan ọ̀hún àbùkù yóò já sí. yóò kọ àbùkù olórògbò. alákọ̀ọ́kọ́ al-ulama. gbogbo ẹ̀yin tẹ̀ wá tẹ̀ kọ́jú sí mi yẹn dàkú. mo sọ kẹ̀kẹ́ lẹ́ẹ̀kan mo ní àfa àtẹ bá rí nígbà lómi ọba wí kò sá àfa àgídí mọ́láyé ó ní lágbo olé etí yín. wọ́n sọ pé ọmọ ta oníyàwó nínú oníyàwó nínú. lágbo olé bàbá rẹ̀ kò sá àfa àgídí. ọ̀rọ̀ yìí kú mọ̀. àwọn ẹlẹ́kẹ̀ bẹ́ẹ̀ ní àtàlà hàn ṣẹlẹ̀ bàbá láwọn ìlú ni ò ti sá àfa àbọ̀. wọn àti nígbà. àbílẹ̀ ayé tòrò àbílẹ̀ báṣù. àbílẹ̀ alẹ́ bá ní Ìbàdàn. ẹ ṣeun àbílẹ̀ òkè ààrẹ ni ò ti sí àbílẹ̀ bàbá tẹ̀mí lókè ààrẹ mọ́ ni ò ti sá àfa. yálà gbà.
bọ́ọ̀ bá rí gbogbo ẹ̀mí kí ló tó wò. anakumullah. náà bàbá ẹ̀mí kí ló tó wò. حقيقة العلم عند شيخنا ثبتا. ẹ dẹ́kun gbogbo wa ẹ má jà káyà yà wà fà. kéde sọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ bàbá prof ẹ má balẹ̀ lẹ́tọ̀ àwọn èèyàn dáadáa. àwọn ọkùnrin mọ̀tò di ti bẹ́ẹ̀ nu wa gan lọ́dọ̀ wà láìlẹ̀. bẹ́ẹ̀ni. náà bàbá sẹ́fì Islam lé wa lọ́wọ́ wọ́n gbé àlùkùránì lórí àpọ́nlé ni. àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ìgbàlódé ní sìn wọ́n yọ àpọ́nlé kúrò náà. ọ̀la àwọn kí ìgbàlódé. ẹ lọ bèrè nù tán asúnìlà ẹ lọ bèrè nù tán dáadáa bàbá mi mọ̀ yẹ kọ́lọ́ sàlékún kẹwàá láti yá mọ̀. tẹ́ bá ń ṣe wá sí lọ́jà àbá wọn máa ń gbà wẹ̀ ni. wọ́n sì sọ pé àwọn ògbẹ́kẹ̀lé nǹkan tí àlùkùránì lọ. àwọn kèfèrí wa tẹ́ wọn wò. wọ́n wá lọ bàbá bẹ́ẹ̀ sínú lálẹ́ torí bàbá ó sínú wáàsí bí wọ́n ti ṣe wáàsí náà wọ́n ti sínú. bàbá wa bẹ́ẹ̀ sínú wọ́n á lọ gbé mọ́sà tí wọ́n ti fòkùn sí wọ́n á lọ gbé fún bàbá pé kí bàbá jẹ́. wọ́n sì jókòó lójú agbọ̀n tá a wí. bàbá sì mú mọ́sà àkọ́kọ́ wọ́n sì jẹ́. wọ́n sì mẹ́lẹ̀ kejì wọ́n sì jẹ́. wọ́n sì mẹ́lẹ̀ kẹta wọ́n sì jẹ́. wọ́n sì fẹ́ jẹ́ mọ́sà tán àwọn yẹn sì ń jà lójú agbo. ìjẹ́ kí ni ń bàjẹ́ àwọn tó bó olóòfin sí ni. àṣọ òfìsí pé mo fi sí. yasaamu dala liman akọra masali. gbogbo ń bá bàbá ìgbìmọ̀ respect alukuran tí wọ́n gbé alukuran lé lórí á wèrè sí ti yọ̀kù o. badiru muniru. badiru muniru latila alade mubiyi. ẹlẹ́ẹ̀kejì á respect àìpé pọ̀ ti jọba bò ó. àgbọ̀dọ̀ pé pọ̀ ti jọba o. a kàn sọ̀rọ̀ padà bó kristi lórí nẹ́ẹ̀tì wọ́n ní tí wọ́n bá gbá ẹlòmíì mọ́ ọ̀nà ní dìbò ó sì á ní dìbò tí ìjọba bá gbá ẹlòmíì mọ́ wọ́n ti sọ̀bù rẹ̀ wọ́n ti lé rẹ̀ wọ́n ti kó fámìlì. títí ètò ìjọba rẹ. badiru muniru latila alage mubiyi. ẹlẹ́ẹ̀kẹta tó bá gbogbo wa wí látòkè délẹ̀ bàbá mi bá sùn nù àìfojú dobi. bẹ́ẹ̀ ni wúyú ni. bàbá àgbọ̀dọ̀ fún wà dobi. bẹ́ẹ̀ ni libadi la ṣakali. bàbá mi kìrìsì mínísà kí méjì jọ. bẹ́ẹ̀ ni wúyú ni wà bẹ́ẹ̀ ni libadi la ṣakali. bẹ́ẹ̀ bá fojú dobi àánú o. àwọn nù. ẹ̀ bá ń kí ọlọ́run mọ́ náà nù o. aláàbọ̀rù. bẹ́ẹ̀ ni wúyú ni. máa gbọ́ ìyá mi kan sọ ìtàn fún mi kìí ṣe tọ́nu tíra kó pọ̀ dáadáa wọ́n ní olè máa ń jà nílùú kan wọ́n ní àwọn olè ẹyọ kan ni ní sì ń da ìlú mẹ́ta láàmú kò wá ní ìbọn kò ládàá kò lọ́kọ̀ mo rò pé bàbá mi ọlọ́ọ̀fù làgbọ̀n ẹ̀ ń gbọ́ mi olè yóò ní ìbọn kò ládàá kódà kò kàn lọ́bẹ̀ẹ́ báyìí ti fi gún yàn ó sì ń da ìlú láàmú ìlú mẹ́ta. bẹ́ẹ̀ ni ìlú mẹ́ta ní rédì bóò ní ṣeéṣe ni pé tó bá ti di òru bàbá ìmáàmù ó ti ọkà balẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ rọ́ọ̀bù ọkà balẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àwọn olè elégbé nù. wọ́n ti wá ṣe àwọn apáàdì kankan ọ̀ka olè amòye kan wá wọ ìlú lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó lè ti rédíò wọn amòye kan wá ṣe kí ni ọwọ́ ìlú ọwọ́ ìlú o. wọ́n wá bí amòye léèrè pé dákun ọdún kẹẹ̀ẹ́dógún ni tó lè kẹ́ ọjọ́ ẹyọ kan sì ń da wò wá láàmú ọ̀nà tó yẹ kẹ́ ẹ pèsè ẹ pé wọ́n sì. pé wọ́n sì. wọ́n ní àwọn wo wọ́n ní sẹ́yìn kan wọ́n bí sí. Allah akibaru. ẹgbẹ́ mi sá a. mo bọ̀ wá fà á wọ́n ní ẹgbẹ́ fẹ́ kọ́ ọ̀dà mi. ọ̀yà yìí tó ìdèkè náà. ó ti di padà. ọba bá ní ẹ bá ń wá nǹkan tí í jẹ́ olórí àwọn obìnrin wa. lọ́ba ní ìyàwó bò la ṣe jẹ́ ṣé ẹ̀gbọ́n tí ń bọ ẹ̀sìn máa ń wọ́bi. àmọ́ kankan náà. àbí ẹgbẹ́ àṣì. wà láì tàn láì tí problem bá ṣẹlẹ̀ ní ìsìn táwọn àmọ́ bí kankan. ó sì mọ 80 places. ó kólé àbálọ̀ mọ́. ṣùgbọ́n tó bí ó sọ fún wa ní pé àmọ́ kankan. ọmọlẹ́ àbálájà ara o. ọmọlẹ́ àbá ìmọ̀ ọmọlẹ́ àríkò. ọmọlẹ́ àbá abáṣu tí wọ́n ti gbá tìmù tí wọ́n láwọn ọmọ àbí kankan náà. ọmọ bá ní tó ṣẹlẹ̀ ní pé ẹ̀ mọ̀ tí ó ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ nkẹ́ o ẹ̀yin lẹ̀ dá sí.
ní wọ́n bá ṣèpàdé àwọn obìnrin bá pera wọn ìkan bá dìde nínú wọn ó ní lálẹ́ iná láàmú lé wọn. alẹ́ ìlàmú lé ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí gbà ọ́ láàmú ìlú mẹ́ta. àsìkò ti bẹ̀rẹ̀ ìjọba. iná nìṣó rọ̀yà inú pẹ̀lú kí mẹ́ta náà. ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ yóò wà ń gbà lójú ọ̀ ń gbà ní mú alẹ́ lómi tún lu omi nínú àwẹ̀ mọ́ ayé rẹ̀ ti ta o. ọkùnrin náà. àwẹ̀ rí o lè wọlé. láyàsá yìí ṣe rọ̀yà inú. alẹ́ ọba ní òní náà ní àsìkò ní. àbúlé. nàbà ní kẹ́ni kan nù ọ́ lọ yàn lọ́rẹ̀. ẹlẹ́yìn olùlọ́rẹ̀. táàdì òsì ní ọkọ tí ò ní lọ ẹ̀ lọ́ yàn lọ́rẹ̀. ẹlẹ́yìn olùlọ́rẹ̀. ìyá àgbàlagbà ní sọ̀rọ̀ yẹn fún mi. incident kan lọ ṣẹlẹ̀ tí wọ́n fi sọ̀rọ̀ yẹn fún mi lọ́wọ́ níta wa ní ìlú ilé wa lálẹ́ òkú àwọn akẹ́kọ̀ọ́ àtẹ́tẹ̀ tó wọn ní sọ̀rọ̀ yẹn lásìkò yẹn kódà ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi pọ̀ wọ́n sọ ìkẹ́kọ̀ọ́ àwọn akéwì kò fẹ́ fi ta. wọ́n ní ìwọ lọ ìyẹn lọ rẹ̀ pèsè ìyẹn lọ rẹ̀ lọ́wọ́ sọ fún ẹ̀kọ́ ní ilé lágbájá obìnrin kẹ́sì fi rẹ̀ ẹ̀kọ́ lówó mọ̀ lálẹ́ obìnrin tó sì lọ́wọ́ mu wọn nígbà wọn nígbà wọn lè wọn wọ́n bá ní sọ fún gbogbo wọn lálẹ́ wọ́n bá rí èdè wọn. ọ̀la sọ́kpọ̀ owó la ní tó wáyé nìyà. ebe o di oru lórí ìgbà débi sẹ ẹ fẹ́ rí nílò. bẹ́ẹ̀ni. ṣé àdúgbò ṣe wọlé báyìí tó lè rí obìnrin kàwé kọ́kẹ́ fún gbogbo ara rẹ̀ àti ogbẹ́ tí máa ń lo àfẹ́ ẹ̀rí láyé kò gbọdọ̀ rí sálẹ̀ òde. aláàpọ̀. ẹ dàbò tá a ń kún ẹ̀yà wa. àwọn àmọ́ sọ pé ọmọ ìdí wọn lọ ó ti ẹ̀ máa kéka wá ní bọ́lá lé ọfẹ́ tẹ sọ́mọ pé àmì burúkú. lọ́ọ̀lá ní sáà ni wọ́n bọ́ bàtà àti ìgbò. gbogbo tí ń jẹ́ ẹjọ́ ọlọ́sọ̀ pátá bàbá mi ti fún mi lówó àdúrà. ọlọ́mọdé ó bàjẹ́. ọ̀rọ̀ sí kọ́ ẹ sàmì dáadáa. ẹ sàmì dáadáa. gbogbo tí ń jẹ́ ẹjọ́ ọlọ́sọ̀ pátá lọ. máa yẹ mi ọgbà wọn dúró yẹ mí. pẹ̀lú yóò sì ń rí ààyè tó ṣẹjọ́ àwọn tí wọ́n máa ń ṣe wá sí ní ẹjọ́ kọ́ yìí. pẹ̀lú yóò sì ń rí ààyè tó ọmọ yìí lọ táàjọ pàdé yín náà líkì gbogbo ọlọ́gẹ̀lú owó wàdà èlò wọ́n ní 10,000 naira àti wọ́n gbọ́ lọ́wọ́ àgbàrò àwọn islamic àwọn ọ̀dà mi ò tí ì wá bá àwọn ọmọ o bàbá wa abániṣẹ́ ẹ máa múra lẹ̀ o. tábàlì mò náà bí sàlẹ̀ àfàtì. bọ́lá ń bá wọ bá wọ àwọn àsìkò tí bàbá yìí fi wà kó ti tíra tẹ̀lé àwọn àgbàlagbà wọn láàyè yọ̀bọ̀ ayá fi wọn yóò sì wọ́n bí khidmati wọ́n bí hadiyati wọ́n sì yarati. kò wá sí tí màá fi sọ àdúrà wọn ju wípé láàfàkọ́ níbi láàfàkọ́ níbi mi ń fi rọ̀ mí. owó ni máa bọ̀. láàfàkọ́ níbi orí wí láàfàkọ́ níbi kẹtìlẹ̀ àrùdà. bákẹ́tìlẹ̀ àrùjù. bákẹ́tìlẹ̀ àrùdù. فأقعدهم والسماء فبكهم ما استطعت من البلك إن قليلا فبكهم ما استطعت ما استطعت حياكم إن الله قليلا إن قليلا دمه يسيل وهو دماء يسيل ودماء يسيل منك وهو دماء يسيل منك وهو ودماء لا فقلبي ẹwọ kan wa bó ṣe wá gbọgbẹ́. لا فقلبي àwa nílùú lágùn àti ìmọ̀gbé nǹkan ṣe wá o. لا فقلبي lóòótọ́ bàbá dàgbà ṣùgbọ́n irú wọn kọ́ là ń fẹ́ kí wọ́n lọ lásìkò tó ń lọ yìí. لا فقلبي ọkàn wa gbọ́ pé ọkàn wa ń sàárẹ̀. لا فقلبي irọ́ mi látàrí àwọn àgbàlagbà wa lápẹ́lẹ́ yìí àwọn tí wọ́n ń tijú mọ́lú yìí la ní lọ yìí. الله أكبر بكت الأرض فقدهم والسماء بكت الأرض فقدهم والسماء
bàbá tó lọ yìí alẹ́ arúgbó ilẹ̀ tí bàbá ń tẹ̀sí ń sun ẹkú pé bàbá yìí lọ lórí mi. بكت الأرض فقدها والسماء ilẹ̀ ṣe ń sunkún ni sábà náà ń sunkún. بكت الأرض فقدها والسماء. àwọn fẹ́lẹ́ tọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ni pé fábùkì ìwọ náà sunkún wọn. ọ̀pọ̀lọpọ̀ ní òfin tíra àwọn tíra lé wọn sí àgbogbo wọn kó wọn láàfin sí àdómọ̀. الله أكبر. jẹ́bu mọ́dásà àdúgbò tá à ń gbọ́kànlé. بني يعني níbo ni ajọ́ ẹni yà ní òsì fún ọ. حياكم الله. àní fábùkì mẹ́sítàtàtà iná kọ́lì ìlàmì gàdàmú wa wáyé sí i. الله أكبر. sunkún wọn bàbá ṣe lágbára iná kọ́lì ìlàmì kà ẹkún omi díẹ̀ tó bá jáde àwáwà dìímọ̀ ẹ̀jẹ̀ ló ń sun yẹn kì í ṣẹkún. الله أكبر. omi lásán kọ́ ẹ̀jẹ̀ ni. وبكي ما استطعت wàhùwà dìímọ̀ والدماء. kò wá sí ní tábì ṣàdúrà fún bàbá náà jù. فمنهم من قضى نهبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ثم الصلاة والسلام على محمد وعلى آله وصحابه أهل الوفاء أصدقوا أنا طلعتنا توفى فيا كفار اغفر للإمام فيا كفار وداء للخيار كذا لأصيلي فيا كفار اغفر للإمام فيا كفار اغفر لقد سرق المنون إمام قومي فيا غفار اغفر للإمام فيا غفار اغفر للإمام وقادرنا بسبوع الأربعاء اغفر للإمام رضينا بما قضيت يا إلهي فيا غفار اغفر للإمام فمات رسول خير العالمين فيا غفار اغفر للإمام سكوت الفيل في الغابات سكمون فيا غفار اغفر للإمام فيا غفار اغفر فأنت العالم شريكا وقريبا وأين لملتقى بهمام طليا مكوسك بيننا نفع لكل فيا غفار اغفر للإمام يا بك بيننا ضرر وحزن كفى فقرا وعزا لحال لكم فيا غفار اغفر للإمام بلاد لاغم ليس بلاد جهل بلاد العارفين للمحسنين بلاد العارفين للمحسنين ومن أنوارها Professor Kamil ومن أوتادها كويجو هبونا ومن أبنائها كوزتاس كامل فيا غفار اغفر للإمام إمام لاغو مفتي وتجارو فيا غفار اغفر للإمام فيا غفار اغفر للإمام إلهي فريما أبدا لغني فيا غفار اغفر للإمام فيا غفار اغفر للإمام فوالدنا استفاد من الإمام فيا غفار اغفر للإمام فيا غفار اغفر للإمام إمام اسمه رشيد
لكل ولا تفعل سوءا قد فافهم فيا غفار اغفر للإمام زكي عبد ورع نقي ونور قبره يا رب نور فيا غفار اغفر للإمام وأوصي لده بين اللهود إلهي كن حفيظا للجميع فيا غفار اغفر للإمام وقاردها ربيبكم مجيد فيا غفار اغفر للإمام فيا غفار اغفر للإمام وصل على محمد ثم سلم وصل على محمد ثم سلم فيا غفار اغفر للإمام فيا غفار اغفر lórí àsìkò للإمام gbogbo àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ tí ń jádúrà fún bàbá ìmọ̀ọ́mọ́ àgbà ìlú lágùn tí wọ́n lọ ọlọ́run mẹ́sàn-án bá ní kẹ́ wọn. ìtàwí ní èdè lárúbáwá yorùbá rẹ̀ ní wípé bàbá wa yìí máa mú ọlọ́run kọ́ òsì kẹ́ wọn. ọlọ́run bá wa kẹ́ bàbá wa yìí máa mú tọ́lẹ́à. ọlọ́run bá wa kẹ́ bàbá wa yìí máa mú tọ́lẹ́à. ṣàforíjì fún bàbá wa yìí máa mú tọ́lẹ́à. bí wọ́n ṣàlìjà àná pẹ̀lú àwọn èèyàn rẹ̀. bí wọ́n ṣàlìjà àná pẹ̀lú àwọn èèyàn rẹ̀. ọlọ́run bá wa kẹ́ bàbá wa yìí máa mú tọ́lẹ́à. àmì ọlọ́run bá wa kẹ́ bàbá wa yìí máa mú tọ́lẹ́à. àmì ṣàforíjì fún bàbá wa yìí máa mú tọ́lẹ́à. fi wọ́n ṣàlìjà àná pẹ̀lú àwọn èèyàn rẹ̀. fi wọ́n ṣàlìjà àná pẹ̀lú àwọn èèyàn rẹ̀. ìjókòó àwọn àgbàlagbà àwọn àgbàlagbà tí wọ́n gbé kalẹ̀ lórí àwọn bàbá ìmọ̀ọ́mọ́ àgbàlẹ̀ lárúbá tàbí owó 5,000 naira kọ́mọ bẹ̀ kọ́mọ jẹ́ owó àdúrà fún bàbá wa tí wọ́n lọ bàbá wa tí wọ́n ṣe wá sí fún wa owó 2,000 naira kó wá jẹ́ tuntun bàbá wọn lórí ilé nílàkiri bàbá ìmọ̀ọ́mọ́ àgbàlẹ̀ lárúbá wọn ní bínú owó 2,000 naira fún bàbá ìmọ̀ọ́mọ́ àgbàlẹ̀ lárúbá bàbá wa tí bàbá wa gáátá bàbá wa gáátá tí wọ́n jẹ́ bàbá Murtada owó ìjókòó àwọn àgbà wọ́n kọ́ńtà kan tí wọ́n pè ní Diya Ibn Muhammad wọ́n sọ ọ̀rọ̀ ìlú lágùn púpọ̀ nínú tírà náà ní page 33 inú àwọn tí wọ́n mọ̀ wáta orúkọ wọn bàbá pòfẹ́sọ̀ wọn bẹ nínú wọn bàbá wa Ṣábàlì tí wọ́n jòkó yìí bàbá wa náà ń bẹ nínú wọn bàbá wọn lọ́sọ̀ Sirajuddin Al-Marhum wọ́n bẹ nínú wọn àtàwọn bẹ́ẹ̀ 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 nítorí pé ìlú lágùn kì í ṣèlú àìmọ̀kan bàbá wa tí bàbá wa ní ìwó bá nílẹ̀ yìí torúkọ wọn ń jẹ́ Uwaisu Muhammadu kunu Uwaisu arínàjù wọn àwọn àgbàlagbà tí ó yé wa wípé bàbá wa ní èèmọ̀ ni wọn kódà wọn sọ wípé Sheikh Adam wọn kọ ìlú lágùn wá bá wọn ọlọ́nkọ́ wọn lábẹ́ náà bàbá wa Mọ̀hálí owó 2,000 naira kó mọ jẹ́ ti bàbá wa náà ọlọ́run tí ò porúkọ yín rẹ́ lánàá ọlọ́run mọ́jì ọ̀pá rẹ́ láéláé la ilaha illallah bàbá wa tí wọ́n jẹ́ àfáà bàbá wa tí wọ́n ṣe wá sí tí wọ́n ṣe àdúrà fún wa lẹ́ẹ̀kan kó rò pé wọ́n ti lọ bàbá ti lọ ọlọ́run sàjárí wọn pẹ́ gbogbo àwọn bàbá wa tí wọ́n kù ọlọ́run dáhùn kó bá ní dúró tì wọ́n la ilaha illallah inú ilé ọlọ́run jẹ́ ó bàjẹ́ la hawla wala quwwata illa billahi inna àtẹ̀yìnà. kódà tẹ mọ́ bàbá wa àfa búlálà nínú táwọn èèyàn ò mọ̀ tí wọ́n gba ìlú ìkọjá tí wọ́n wá sí ara àwọn ẹni rẹ̀ ń bẹ̀ ọlọ́run dákun dùn àlùbáríkà náà musa bá ń darí ẹ̀ sọ́dọ̀ ẹ̀yìn náà ọlọ́run fún fún àkọlọ́dọ̀ ọlọ́run la ilaha illallah
يا ولي مولانا آمين لقد صدق الله رسوله بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا قصد آمين محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراءهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فأزاره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليجيز بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما ماكثين فيه أبدا ولا حول ولا قوة الحمد لله الحمد لله ṣùgbọ́n ó jẹ́ tí àgbà ọ̀pọ̀lọpọ̀ tí nàti a bá ti ń jẹun ìwọ tó o bá tó wá ń dẹ́kọ̀rọ̀ ògùn ọ̀wọ́ ẹ̀. nígbà bá ti ń jẹun ọba jẹ́ kọ́wọ́ ìwé kú ọ̀wọ́ ẹ̀ àyà fún un náà. very important yes. nínú orígun tó wà very important ló náà la fẹ́ ṣe yìí. adúgbòlẹ́dọ̀ ọlọ́run fẹ́ bàbá ara olóyè. adúgbòlẹ́dọ̀ bàbá olóyè. wọ́n wà lórí ìjókòó. bàbá alápapọ̀. abọ́lá alùkùránì àbí bẹ́lọ́hún. bàbá tí wọ́n bá sáré kìyàmẹ̀ yìí. àánàkùnmùlà. 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 kò sẹ́ni tó lè dáa tán. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. àwa ká náà wá dúró lọ́wọ́ nínú òkú sáàyè ẹjọ́ o. afẹ́wé náà ni bàbá wa nígbà gbogbo ẹbí. gbogbo ẹbí náà papọ̀. bàbá wa Másíkà. ẹbí bàbá Másíkà tí wọ́n fọwọ́ sí i. wọ́n ní ẹgbàá bó lóye náà ti mú wa bàbá yìí náà mú wa. bàbá wa àgbà. bàbá àgbà náà mú wa. bàbá aláṣẹ tó wà lórí ìkàlẹ̀ mi. bàbá mi náà wà nílé o. bàbá wa láwà nílé. owó ẹ̀fọ́ máa yín o. láwà nílé. bàbá mi. bàbá wa. wọ́n ní yóò lò jìnnà yóò lọ jìnnà. àwọn náà mú ti wọ́n wá. wọ́n lálùkò wá lè kẹ́rù. àwọn èèyàn mú bọ̀ ní wọn ìmú wá. bàbá yìí náà bílẹ̀. gbogbo ẹni tó fẹ́ jẹ́ káwé láwà níyì. wọ́n ní kó máa júwèé. ọlálùkò yàrá ọlá akóbáyà kò. ẹni tí ó fi àlùbáríkà rẹ̀ wé. wọ́n jẹ lọ́wọ́. bàbá wa sọ́ọ̀sì òkè ààrẹ. tí ẹ̀gbọ́n wọ́n yẹ wọ́n ṣe ìmọ̀ mọ́tún bíi. Bàbá wa àgbà ìmáàmù ọ̀rẹ́ afẹ́ wíláwà ní àná. ọlá abẹ́ lọ́wọ́ ni. nínú owó tí ó pọ̀ Allahu Akbar. àwọn ẹ̀gbọ́n wọn ní ẹbí ẹ má ti ẹ̀dá lọ. kan máa dúró báyìí. ẹ máa dúró báyìí. ẹ̀dá kan máa dúró báyìí. ẹ máa dúró báyìí. afẹ́ wíláwà ní bàbá Khalifa a sì fẹ́ rí gbogbo ẹbí kalẹ̀. gbogbo ẹbí ń kalẹ̀ la fẹ́ rí ká tó wé láwà ní. tí a faramọ́ pé láwà ní ìkódi wíwé. tí a sì faramọ́ pé kí láwà ní ìkódi wíwé. kí bàbá wa àléfà kó máa jẹ́ àléfà wa nínú ilé wa tòní lọ. kí bàbá wa àlééfà kí wọ́n máa jẹ́ àlééfà nínú ilé wa látòní lọ. pẹ̀lú ẹ̀mí ẹ̀gúngùn. pẹ̀lú ẹ̀mí gígùn àtàlàfíà. owó láwà ní. owó láwà ní. afẹ́ gbà. afẹ́ gbà. ọ̀yá bísímìlá. bísímìlá owó láwà ní. owó láwà ní. gbogbo àwọn tínú wa dùn sí. ẹ̀dá kan já mu wá. ẹ̀jẹ̀ amúwálẹ̀ kan náà. Ọlọ́run gbà. ọmọ kò ní bàjẹ́ fún yín. Ọlọ́run gbà. Ọlọ́run gbà. àwọn ìyàwó léyè. Ọlọ́run níjọ́ bàjẹ́. àwọn alájọ náà mú bọ̀ kò ní bàjẹ́. Ọlọ́run níjọ́ bàjẹ́. kò ní bàjẹ́. ẹ̀dá pẹ̀lú ni wọ́n sì. àwọn ìyàwó náà mú bọ̀. gbogbo wọn tí mò ń bá dùn sí máa mú ọlọ́wà ní ẹ̀ bàtàlì kì í bà. ọwọ́ abánináwó sí àwọn wà àwọn ní. náà mú wa ó bá fọwọ́ sí i. abánináwó sí ibi ọwọ́ ó bá yẹn. náwó sí ibi òwà yẹn. ọlọ́mọlá gbọ́dọ̀ yìí. ọlọ́wọ́lá gbọ́dọ̀ yìí. ọdítọ̀ Wọ́n ní ọdítọ̀ rèé. ọdítọ̀ rè fún àwọn afáǹkan. Ẹ má ti lọ. wọ́n ní ẹ má ti lọ. Ẹ jẹ́ wọ́n ṣàdúrà fún yín. mo bá yìí nìyẹn dẹ́yìn. wáyé yìí sí i. yá fọ̀sùn náà. máa bá ní pátákó sí báwọn. wá fọ̀sùn náà. nánú. sálínà. ìkírọ̀. wáyé náà. láwọn fi sí i. láti fi pátákó sí i.
rọ̀jìm báyọ̀ bá tẹ́kùn sí wàyí fúsán kúrò ṣètọ́n mọ̀rídì máa bá tẹ́kùn sí wàyí fúsán dáríkà tẹ̀kìdírú àbí máa bá tẹ́kùn sí ìsọ̀rọ̀sì ẹjọ́ mẹ́sàn-án àti wá kẹ́mẹ́jọ níbẹ̀ tí a kẹ́lẹ̀ kẹsàn-án wọ́n ní sẹ́ká kí ẹlẹ́ẹ̀kẹsàn àbí àfihìlẹ̀ ẹ bá faramọ́ kákẹ́kọ̀ọ́ náà wọ́n kẹ̀kẹ́ rí wọ́n náà mú nǹkan wá káfí kẹ́lẹ̀ kẹsàn kókó ẹlẹ́ẹ̀kẹsàn gbọ́dọ̀ lọ́gùn ẹ wà ní ẹ̀lẹ́fọ̀ ọ̀gbọ́dọ̀ ta kókó ọ̀yà bá mi náwó sí i bọ́dí ẹ̀gbà owó aláàdé àdẹ́fọ̀ ọ̀gbọ́dọ̀ ta kókó mo bá ń gẹ iná bá ti sọ̀rọ̀ bí kalẹ̀ sẹ́ni iná bá sọ̀rọ̀ bí kalẹ̀ sẹ́ni iná wọ́n yóò kúdí wọ́n yóò kúdí iná wọ́n yóò kúdí wọ́n yóò kúdí wọ́n ka fúru wọ́n yóò wọ́n wọ́n ka fúru wọ́n yóò kúdí yasike majid faalu liman yurid wani ataka فرعون والثمود الذين كفروا بالتكذيب والله من ورائهم محيط 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 إمام كبير بسم الله الرحمن الرحيم 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 لا الرحمن الرحيم إمامة بيت Afa Sulaiman kọ́ gbẹ́. مالكي إمام كبير في المدينة نازل إمامة بيت لها إمام كبير في المدينة منزل Báwa àgbà wọ́n ti débi tó lápẹ̀rẹ̀. Láwa ní ọlọ́mọdé ọ̀tá gógó. láàní olúwa má jẹ́ ọ̀tá gógó. Àmín. Báwa àgbà owó kọ́ mẹ́ta gógó. Owó ọkọ mẹ́ta kókó. Ọ̀ya. Kó mẹ́ta kókó. Ẹ̀fọ́ tún kó mẹ́ta kókó. Orí àlìfà. Ẹ̀fọ́ tún kó mẹ́ta kó. Ìlàwà ní ẹ̀yẹ orí àlìfà. Ẹ̀fọ́ tún kó mẹ́ta. Ó yá ẹ̀fọ́ Lásìkà. Jáde ìjà náà. Ní ẹ̀yẹ orí àlefa ẹ̀fọ́ tún kó máa ta kókó. Wá ní ẹ̀yẹ orí àlefa ẹ̀fọ́ tún kó máa ta kókó. Bàbá wa ìmáàmù ọlọ́wọ́ náà mọ́mọ́ tó tẹ ẹwé yìí àti àlìkínbà tẹ ẹwé yìí kọ́ ọlọ́ọ̀bẹ wọn tó ní à. Ní sòsáyẹ́tì àwọn tó jẹ́ ọmọ bàbá yìí wọ́n àpẹ́ nìkọ̀ọ̀kan ẹlẹ́kùn tí wọ́n fi tẹ̀ àná lé. Gbogbo tí ń jẹ́ àwọn ọmọdé bàbá wọn tó ní à. Gbogbo ibi tí wọ́n bá lọ lórí ilẹ̀. Èyí tí ó pọ̀ ní kó máa méjì ó pàdé wọn. Wọ́n lọ tún tóbi Al-Qur'an. Kó máa wí tẹ̀lé àwọn àgbàlagbà. Wọ́n ní ayọ̀ yẹn kí wọ́n tó wí ọmọ ẹ̀. Wọ́n ẹ̀ wí fún àlífà kágbá mùnáfìkì ó ka. Ẹ tẹ́wọ́ báyìí, ẹ tẹ́wọ́ báyìí, ẹ tẹ́wọ́ báyìí, ẹ tẹ́wọ́ sọ́jọ́ àwọn àgbàlagbà. Min anfusikum. Rasulu min anfusikum. Sallallahu alayhi wa sallam. Nínú àti wọ́n ní ọ̀rẹ́ Mẹ́kà, ó ní Muhammad min anfusikum. Ó tún wọ́n ní min anfusikum.
nínú ìlú tó níyì ó ti wọ gbogbo ayé àtọ̀wọ̀ àtàlìjẹ́ náà kò sẹ́ni tó yí ní òjíṣẹ́ náà Muhammad wọ́n ní tẹ́ bá wọlé àdìgbò bá lè fà ẹ kí ọ̀rọ̀ yẹn fún un pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀mí ìyókùn yóò dùn láyé ìsìnkì àsìkò tó yóò tún dé wà lára ẹ máa wí tẹ̀lé wọn. wọ́n sì kún ọ̀yà bá fi kún ọ̀yà bá fi kún wò yìí ọ̀yà bá fi kún àmín. Anybody lè padà at any time ẹnìkan kì í má ṣe é tán ọlọ́wọ́ níwọ̀n nẹ́bí tí wọ́n bá padà kúlẹ̀ sí bí ọ̀lọ́ ọba tí máa tó yẹ̀ yí mọ́ tọ́ ẹ̀wì gbọ́dọ̀ yẹn lẹ́ẹ̀méje. Bàbá wa àléfà máa fẹ́ kó yọrí ìdùnnú rẹ̀ o máa fẹ́ kó yọrí. Ọlọ́run ló ṣèlérí látẹ̀mọ́lẹ̀ nínú gbó. Ọba wo Olúwa mi aṣọkùnrin látẹ̀mọ́lẹ̀ fóbìnrin. Ọba wo Olúwa mi aṣọkùnrin látẹ̀mọ́lẹ̀ fóbìnrin. Ọba wo Olúwa mi aṣọbìnrin látẹ̀mọ́lẹ̀ fọkùnrin. Rọ́bùnì Ádámì ní ọbẹ̀ táwọn ṣe yẹ látẹ̀mọ́lẹ̀ fẹ́nìkan. Ẹ látẹ̀mọ́lẹ̀. Aláfọwọ́fà ní ìpèkúté ilé. Ọba rí búrẹ́dì ní ilẹ̀ agbèjẹ. Ọba rẹ́jà tútù àfikọ́jẹ tán. Àfọwọ́fà ní ìpèkúté ilé àfọwọ́fà ní òkọ̀tà rẹ̀. Wọ́n sọ wà dùn rẹ̀. Ọ̀fà ní òkọ̀. Àfọwọ́fà ní òkọ̀tà rẹ̀. Àfọwọ́fà ní òkọ̀. Àfọwọ́fà ní òkọ̀tà rẹ̀. Gbogbo èyí tí máa ń jẹ́ burú tí máa bá yàn Ọlọ́run fún màmá ní sí bẹ̀bẹ̀ ní ṣe fẹ́ jáde àìtọ́jú ayé ní jẹ́ kankan bẹ̀ ẹ ti wá dé lọ́tò nílò ẹ ti dolówó ẹ mọ̀ rí ná ẹ mọ̀ rí lè. Amina, 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 amina. Ẹjẹsẹ amina, amina, ẹjẹsẹ amina, 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 amina. Ta sí ó ń dùn sí gbogbo àpẹẹrẹ rẹ tí èèmọ rí lára ẹgbẹjẹrẹ sí ìsìláàmù gbogbo ọlọ́run sí wa lára ẹlẹ́sìn ìsìláàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ mi rò sí tí wọ́n bá rà yìí ní àrò sí ẹ̀ ṣàdúrà fọ ọ̀gádùkọ́lọ́dọ̀ ọlọ́run tó wọ́n ti ṣe wáyìí wọ́n káwẹ̀ ní. Wọlé ọ̀ya alẹ́ kò pọ̀ ní bẹ̀rẹ̀ lọ́lẹ̀. Mama, ó kò ní pọ̀ ẹ̀wọ́ báyìí. Ẹ fún wọn lẹ̀. Ẹ̀yin náà lè yọ mi. Ẹ máa ṣàdúrà fún Ọyàn ẹ máa ṣàdúrà torí yóò jáde nù. Àmín. Àmín. Ojúkójú òsì. Àmín. Ojúkójú òsì. Àmín. Ó ní sírìn. Àmín. Mọ́tò ní bọ́ ọba fẹ́ jókòó wájú bàbá rẹ̀ lọ́dún. ẹni ọba kó ìtọ́lọ̀ ọlọ́run ọba ní. Àmín. Àmín. Àmín ya Allah.
quwwata illa billahi al-azim. Wà ní orúkọ yín. Muhammadu Kamil Masika. Ẹ jọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà ilé ni? Báwa wo kí ló kọ́ wọn? Ìmáàmù ìlú bo ni wọ́n? Alhamdulilayi. Ẹ jọ bá wa tó ọdún mélòó kan tó kó láyé? Wọ́n ra 18 years. Bàbá wa lẹ́yìn tí wọ́n fi ń jẹ kàlífà bàbá wa Imam Masika. Báwo ni ó ṣe ní ẹ̀mí yín? Bàbá wa torí àsìkò ẹ jọ iṣẹ́ tẹ̀ ń ṣe ṣé ipò tó wá gbélé lórí ìsìnkú ní àfẹ́ ti ṣẹ́ tẹ̀ ń ṣe rẹ̀? Ṣé ẹ̀ ń pẹ́ ẹrù tẹ̀rù ní ẹrù àgbà ni? Ǹjẹ́ ẹ lè jókòó lé báyìí? Alhamdulillah torí àwọn tó wá torí àwọn pẹ̀lú yín dùn àwọn tó wá bá yín ṣe àjọyọ̀ tèmi ẹ bá ṣàdúrà fún wọn. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá láti bíkíbi adúpẹ́ lọ́wọ́ Prof Dr. Kéké Ọlọ́ṣọ́ Ọlọ́run wọ́n bá nǹkan bàbá náà jẹ́ wọ́n bá fún bàbá náà lálàáfíà adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóyè adúpẹ́ lọ́wọ́ bàbá wọn bá ọlọ́mọ wa tó ti àwọn náà nípa ọ̀tá àwọn ní ìsìkà dáa wọ́n tọ́lọ́ ṣe ọlọ́mọ náà bàbá sí ọlọ́mọ ajé kẹ́mi wọ́n gbogbo. Ẹbí bàbá wa Masika nílùú Lágùn ẹ bá ṣàdúrà fún wọn. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí látòrí Mágàjì lórí àwọn àgbààgbà ẹbí lórí àwọn olóyè ẹbí ta ní ilé tètè wa tó jẹ́ ẹbí bàbá wa Masika ọlọ́run bá adúpẹ́ lọ́wọ́ inú ọlọ́run bá wa dúpẹ́ fún ohun tó lọ sí fẹ́ẹ́ nìkan bàbá wa Masika Imam Masika wọ́n ní àwọn ìyàwó tán fi sáyé o ìyàwó wọn tó mẹ́ta tán fi sáyé. Nínú ìyàwó tán ẹyọ kan ló kù nínú wọn. Ní bá dárúkọ wọn kẹsì bá ṣàdúrà fún wọn. Tó jẹ́ ìyá àti yín àbí? Ẹ̀rọ wa torí àwọn tó ń wà ní kíló kan nílẹ̀ kan sí. Ẹ ṣe àmọ̀rin bá. olówó àwọn àdẹ̀dẹ̀rẹ̀ sọ̀rọ̀ ara wa wọn náà lọ́wọ́ ìjà sórí orí ikú náà ti ṣe sáré ọkọ̀ wa olówó ní òkúre àforíjì náà pàtàkì ọ̀rọ̀ tí a dàbí ọ̀rọ̀ yọ ọpẹ́ nígbà tí èdè ní ọpẹ́ jù wọn lọ́nà jẹ́ àbáyọ̀ sọ́dún sẹ́yà ayọ̀ ọgbà ni wọn lọ́nà mọ́jà àrùn kan sáré pé ọgbọ́ búrẹ́dì tó lè jẹ́ gbọ́dọ̀ sáré bí ọba sáré kí yọ ọ́dẹ̀ ní ọ̀pá wọn. láti bá àkàwé mọ́tẹ́tà ṣe bàbá bẹ́ẹ̀ kí ìpè wọn ọmọdé bòbó náà sẹ́ẹ̀kì ẹ̀kú ìṣèdá ewu ìṣèdéjà ọmọ ìṣèpìtì kúdéjà pìtì ẹ̀kú ewu ọmọ sọ̀rọ̀ wà lè rò wọn làwọn ra mọ́tò fún àwọn ẹ bá ní ọmọ náà kéka iná kó sùn láìta mẹ́rin sílẹ̀ rẹ̀ láti dátọ́ fẹ́ láti di dẹ̀dẹ̀rẹ̀ méjì lọ fẹ́ ra wọn wọlé tó kọ́ sálángá ẹnu sẹ́ẹ̀lù kù sí.
kànga kì í sọ̀rọ̀ gílóòbù kẹ́ má ṣe bá kàwé mọ́sẹ́ tà ń ṣe ìsà bá a bá fẹ́ kéèyàn pé wọ ọmọlédè bòbó la ṣe kí ẹ̀kú ìṣèdá yìí ewu ìṣèdèjà ọmọ ìṣèpètè kúdèjà pètè ẹ̀kú ewu ọmọ. Bọ́lọ́wọ́ bá fẹ́ mutí ọbẹ̀ látòrí trọ́fì gbóòbà jìnnà. Trọ́fì náà bá mi wo. Bẹ́ẹ̀ni ẹjẹ́ wa wèrè ó mu tíá mọ́nà mọ́lẹ́wà tòbó ń pa ọ̀tẹlẹ̀kó ọ̀tẹlẹ̀ká síkírákẹ́rù sẹ̀kẹ̀báǹtù ìgbìlẹ̀ jọmọlẹ̀ tẹ́tẹ̀ kúrò àgbà àgbà rẹ̀ ọtí àwọn àbúrò ọ̀yà pupa ní orí ẹgbẹ́ wà lọ. Ipò òjò kí ni? Ipò ọgbà rẹ̀. Ipò ọgbà rẹ̀. Ipò ọgbà rẹ̀. Ẹ̀yin lẹ́ ń wuyà. Ikú la gbọ́ àgbà rẹ̀. Owó gbogbo ló là ń pè náà. Ó ti gẹ́ o. Ẹni ẹ̀ wà lọ. Ọ̀gá mi. Nǹkan bá wù ní ẹsẹ̀. Ìyẹn ti sọ̀dọ̀ rẹ̀ ọ̀gá rẹ̀. Má tajà. Ó ti gẹ́. Má polú wọn. Òní bàjẹ́ fún yín o. Àwọn ní àbúyá wa ló ti jẹ́ sálọ. Bọ́bá dàbí irú ẹ̀ máa mú àlọ́lé ẹ̀fá yàrá kan, á mà lè jẹ. Olówó ni ó kúre, àforíjì ni ó pàtàkì. Olówó bá tọ́ bá kò. Owó ló fẹ́ mọ́. Bọ́bá sọ bó lò sí. Ànàwó ànàpálẹ̀ ìmọ̀lẹ́ àkùkù. Ẹgbọ̀n lépè kọ́ wọ́n kó lọ. Ní sọ̀rọ̀ ló kó ti sọnù lẹ́yìn.